sì sá gbogbo arẹgbẹrẹ mi ti ń ra mọ́tò báyìí wọ́n ti ń ra inú wa rẹ dúró lóòrùn látẹ̀kàn tí yẹn ń sọ kàdá yìí orí kan náà làwọn náà sì gbé wáyé orí mi ẹlẹ́dàá dákun bo lójú rẹ wà. èmi rè é. ìwọ dà ẹlẹ́dàá mi ẹ máa ń reply mi mo mọ̀ tó ń fọ́. kí ló fẹ́. ṣé tí mo fẹ́ yóò dà fún yín sẹ́ni mo kọ́kọ́ fẹ́ lambo náà tí má ti wá ra lambo mo tún wá fẹ́ jẹ́ẹ̀tì nẹ́gẹ́ kan fún mi nílé epo bíi 99. yẹ kó jù bá ń lọ. kò jù bá ń lọ for now nígbà mo ti mọ location yín báyìí mo ti mọ̀ pé di òpó náà ni èyí ti wà mọ́ báyìí sọ̀rọ̀ wa ẹ ti bá tó nídìí kan mi ń wà ń jọ mi. kí ni ìwọ náà wá fẹ́ fún mi. àṣọ ìkẹlẹ dàbí tó máa béèrè bribe lọ rà oṣù wàhálà o kí lẹ́yìn fẹ́. mo fẹ́ símà. símà àṣẹ lẹ́sì tó ẹ̀ eégún àbọ̀ lọ́ra. ọlọ́ra. mo dáhùn síwìrì lẹ́lẹ́dàá mi ni. ẹ̀rọ dá ẹ̀ka mi mọ́tò jésù.